lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin. ẹ ǹlẹ́ ńlẹ́ alára ìjọ̀sá ọmọ amúrin kan dọ́gbọ̀n agogo mo kí dédé yín lé ajérò ọmọ ògbójúkọ̀ rẹ̀ jàjálẹ̀ akàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi Àjàó Àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Òwe Yorùbá TV ọ̀nà nìkan ni tẹ́ ẹ bọ́ sí náà nìkan ni tẹ́ ẹ já sí náà nìkan ni tẹ́ ẹ bọ́ọ̀lù ibi tí a ti ń kọ́ra wa láwọn òwe Yorùbá. ẹ mọ̀ pé àwọn bàbá wa àwọn ìyá wa ni wọ́n ṣe àwárí àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ ńlá ló jẹ́ pé ó ti ń sọnù lẹ́yọ kọ̀ọ̀kan àwọ̀ wá fẹ́ kó sọnù kó wọ omi kó wọlẹ̀ bẹ́ẹ̀. ìdí nìyí tá a fi ní ká gbá àwọn òwe Yorùbá jọ yóò jẹ́ àǹfààní fẹ̀yìn yóò jẹ́ àǹfààní fáwọn ọmọ wa láti mọ kí ni ìwúlò òwe báwo la ṣe ń lo òwe kí là ń lo òwe fún àti láti mọ àwọn òwe jinlẹ̀jinlẹ̀ bákan náà láti mọ kí ni ó ṣokùnfà àwọn òwe kọ̀ọ̀kan. ẹ̀hàn pé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. ìyàwó tó fìdòwú ṣàkọ́bí ó yẹ kó ṣàlàyé ibi tó bíbejì sí àti pé orísun nìdí omi gbòǹgbò lókun ẹ̀mí igi bàbá là kì í yé ni ìbẹ́pẹ́ ò ṣeé jẹ lódindi. àkọlé òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní òun náà ni mo pè ní ákìní ń jákìní áfinihàn jáfinihàn èwo ni ti ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. ákìní ń jákìní áfinihàn jáfinihàn èwo ni ti ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. Ògúnmọ́lá pẹ̀lú ààrẹ Ìjàyè èyí ò Kúrúnmí wọn kì í ṣe ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ rárá ata àtójó ni wọ́n. kódà àrọ́bá ìtàn fi yé wa ó tẹ̀síwájú pé wọ́n ti ju Ògúnmọ́lá sínú túbú níjàyè rí kì í ṣe látọwọ́ èèyàn méje látọwọ́ ọkùnrin méje gan lójú ogun ni. ṣùgbọ́n kinní kan wá ṣẹlẹ̀ lásìkò kan lẹ́yìn ìgbà tí Ògúnmọ́lá sá kúrò nínú ẹ̀wọ̀n Kúrúnmí níjàyè ará Ìjàyè kan ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Kúrúnmí ní ń kọjá lọ pẹ̀lú ìbẹ̀rù bójó lójúde Ògúnmọ́lá ń bàdàn bóyá wọn ò dò mọ̀ bóyá wọn ò dò mọ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ dí gàgá ojú ó fẹ́ kọjá lójúde Ògúnmọ́lá ó sì mọ̀ pé bọ́n bá lè dò mọ̀ ikú ni kò sí méjì o òkú lẹ́lẹ́jà tà á ó ti mọ̀ pé ikú dénú ṣùgbọ́n bárakùnrin yìí ṣe ń dọ́gbọ́n kọjá lọ tí ń mẹlẹ́ngọ tí ń fọwọ́ dí gàgá ojú ọ̀kan nínú àwọn ọmọ Ògúnmọ́lá dàmọ̀ ṣébi tá a ti ń yọ sólà tí ń yọ gbọmọ́sẹ̀ lògùn mọ́mọ́ bó ṣe rí báyìí ó wá fẹ́ tú arákùnrin yìí fó eléyìí tó túmọ̀ sí pé ó fẹ́ ṣòfófó ẹ̀ kí Ògúnmọ́lá ó lè bá a mọ̀ wípé ìkànnú àwọn ọ̀tá rẹ̀ ń kọjá lọ níwájú òde rẹ̀ bóyá yóò dá sẹ̀ríà fún bó ṣe rí báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pariwo rẹ̀ tí ń pè kíkankíkan kí Ògúnmọ́lá fún rẹ̀ ó lè gbọ́ kó lè wá dá sẹ̀ríà fún arákùnrin yìí. ará Ìjàyè ará Ìjàyè ará Ìjàyè tí ń lọ ìwọ là ń pè ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá ìwọ ni mò ń pè kẹ́ kí á pa gbogbo èèyàn ti dojú bọ arákùnrin yìí ìyún arákùnrin ará Ìjàyè yìí wọ́n ti dojú bọ òun náà bá kúkú dúró ọ̀wù kò kúkú lè fò ilẹ̀ sọ ọmọdé oko ló ń láyà yọ wọlé bí kò síbi ó fẹ́ sá lọ bó bá tiẹ̀ fẹ́ sá lọ ń bo ló fẹ́ sá dé. ó ní ákìní jákìní áfinihàn jáfinihàn èwo ni tará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. ọ̀rọ̀ ọ̀hún bígì ọba dùbí díẹ̀ ló sì kù kó dìjà rẹpẹtẹ láàrin wọn nígbẹ̀yìngbẹ́yìn wọ́n wú arákùnrin déwájú Ògúnmọ́lá o ojora mú ìbẹ̀rùbojo dé bára Ìjàyè yìí ẹ̀rù bá pé tó ọlọ́jọ́ ló dé yìí o gbogbo ìyà táwọn ti fi jẹ Ògúnmọ́lá ń Jàyè kò sí méjì yóò gbẹ̀sẹ̀ lára òun bọ̀tì kàkà kí Ògúnmọ́lá ó gbẹ̀san ìyà tí wọ́n fi jẹ́ ó ní kí wọ́n kọ́kọ́ rè fún arákùnrin ará Ìjàyè yìí lóúnjẹ náà kí wọ́n sì jẹ́ kó máa lọ ní àlàáfíà torí pé òun kọ́ ló ṣe òun o. lóòótọ́ ni wọ́n ṣe oníjàyè ṣùgbọ́n arákùnrin kọ́ ló ṣẹ̀hùn Kúrúnmí ló ṣẹ̀hùn ojú wa ti
ẹni tó lérò pé òun ó ṣòfófó yìí ara ẹ̀ lọ́tìkọ̀ ẹsẹ̀ rẹ̀ wọ́lẹ̀ pé tóun ti rò pé òun ó gboríyìn ń bẹ̀ àbùkù lọ́padà wàá jásí fún òun ẹni tóun ti wò wípé kí wọ́n dè mọ́lẹ̀ nínú túbú kí wọ́n rè sọ́njà yìí pé ọwọ́ ti ba ìkan nínú àwọn ọmọ ìjàyè o ojú wa bẹ̀rẹ̀ sí ní tì í láti ìgbà náà ló ti dòwe o akínní ń já kínní àfinihàn jáfinihàn èwo ni tara àjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá àkàndá irúfẹ́ àwọn èèyàn wo la wá ń lo òwe òkè yìí fún o la wá ń lo òwe yìí fún o ẹni tí ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti ṣe rèké sí ẹni lọ́dọ̀ ẹni tó joni lọ yes ẹni tí ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti ṣe rèké sí ẹni ìyá alágbájá àsọwọ́ kínní tẹ́ ra ń wà pọ̀ jù báwọn lójú ọkọ̀ onítọ̀hún bóyá wò sí tí ìfẹ́ sọ fọ́kọ rẹ bóyá lọ fẹ́ ṣe nìkan àṣírí ọ̀fẹ́ kọ́ bọ́kọ rẹ lójijì kó lè mọ iyì rẹ̀ wọ́n ti tú àṣírí rẹ lọ́kọ́ bá wọn gbé ń bo ló ti rówó àbínú owó tí mo fún ọ náà ló ti ń rí ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ ẹjọ́ tàbí ṣé bí wọ́n ti ẹ̀ ní kábíyèsí òmètò lẹ́ẹ̀kan ọ̀yá wàá sọ lójú wọn báyìí wọ́n ṣàfẹ́ dìrìkì sí kájúni ló lè bá a fi ìyà jẹ ní ọ kájúni ló lè bá a fìyà jẹ ní tàbí kí wọ́n lè bá a kórìíra ẹni ńlá fi pé ọ̀wù hákìní ń já kìíní àfinihàn jáfinihàn èwo ni tara àjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní kò ní jù báyìí lọ ẹ má gbàgbé orò tá a bá ń ṣe tá a bá ń lé ọmọ kéékèèké sẹ́yìn kò sí méjì irú orò bẹ́ẹ̀ ó parun ni o irú orò bẹ́ẹ̀ ó wọmi ni o èdè àti àṣà Yorùbá ò gbọdọ̀ parun láàrin àwa Yorùbá èdè ni pé ìdánimọ̀ àkọ́kọ́ nù kò sí ẹni tí ò fẹ́ràn èdè àti àṣà wa ẹjá jọ gbé lárugẹ yọ yẹ ń kò ní yẹ lẹ Ọlọ́run ọkẹyìn bó ṣe kẹmọ rẹ ní kí ọmọ ká abẹ mọ àgbàgbé iṣẹ́ ìròyìn iṣẹ́ tó jẹ́ wípé ẹni tó bá lọ́kàn ní ṣe iṣẹ́ tí ò lówó oṣù ni kì í láfẹ̀yìntì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀tún wẹ̀ òsì òṣèwé ọ̀tún òun náà ní jẹ́ kọ́wọ́ ọmọ ẹ̀yin náà lè kún wa lọ́wọ́ nípa nkíhun tí bá ń bẹ ní ìkáwọ́ yín oríṣiríṣi nǹkan la nílò kí iṣẹ́ yìí ó lè bá a dùn ṣe dáadáa kó lè rọrùn fún wa láti ṣe ẹ má gbàgbé ìtàn ilẹ̀ Yorùbá káàkiri ìlú jèlú oríṣiríṣi àwọn èèyàn ló ti ń sọ̀tàn ṣùgbọ́n ẹ̀yin náà mọ ẹni tẹ́ ẹ ní tí Àkàndá yàtọ̀ ọ̀nà tágbègbà yàtọ̀ àti pàápàá àwọn èdè àti àṣà àti nǹkan ìṣẹ̀ǹbáyé tí ń bẹ nílẹ̀ Yorùbá káàkiri a fẹ́ wú wọn jáde a fẹ́ ṣe àkọsílẹ̀ wọn a fẹ́ ṣe àfikún a dẹ̀ fẹ́ kó wà ní ìtọ́jú nítorí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa ni torí pé kò sí nǹkan tó jẹmọ́ ti Yorùbá tí kò ní ẹwà nínú ìdí pàtàkì nìyí tá a fi ń pè fún ìrànlọ́wọ́ yín lórí Facebook mi lórí YouTube àti lórí àwọn social media mi pátápátá ẹ máa rí GoFundMe ńbẹ̀ ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ láǹfààní láti fi sí onípọ̀n 10 onípọ̀n 5 ológun pọ́n tó bá dẹ̀ jẹ́ euro náà ni iyekíye dọ́là ni iye tó bá wà ní ìkápá yín ẹ̀yin náà lè fi ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé èdè àti àṣà Yorùbá jẹ yín lógún bíi tiwa báyìí ẹ̀yin náà lè kún wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láǹfààní láti gbọ́nwọ́ sí GoFundMe account number ó wà ní ara líǹkì yẹn ẹ̀yin náà lè gbọ́nwọ́ sí ń bẹ̀ bó bá sì jẹ́ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ láǹfààní láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +1 937 969 0257 +1 937 969 0257 pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run èdè àti àṣà Yorùbá ò ní parun níhà ọ̀dọ̀ tèmi ẹ̀yin ńkọ́ àjùwà ṣe o. ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la.